I will not eat there. Lateef is not around. So I'm eating Lateef's food. I will better. Ẹ káàbọ̀ padà ẹ̀yin tèmi níbi láti rí Toyin Ayímákò níbi tó ti lọ kí àwọn ẹ̀ta with love ẹ̀ta Lateef Adedimeji àti Mobimpe. Ẹ wo ẹ̀yin tèmi, Toyin Ayímákò was such a beautiful soul. She's so nice and jovial human being. Look at her. Ẹ̀yin tèmi, òun ni mo ní kí n mú wá fún yín wípé kẹ́ ẹ wo fún fídíò ń bí báyìí níbi tí ó ti lọ kí àwọn ẹ̀ta òkú. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú wọn. Ọlọ́run á túbọ̀ máa ṣọ́ ẹ̀ta òkú àtàwọn òbí wọn. Ẹ̀yin tèmi, kò jẹ́ bó ṣe jẹ́, ẹ máa bá wa ká lọ. Má gbàgbé láti fẹ́ràn fọ́nrán yìí. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú ẹ̀yin tèmi. Bí a máa ní ibi tẹ́tí ń rọra dẹ́sà kò ní tán bẹ́ẹ̀. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ ò ní rí nǹkan gbé sọnù bí kò ń ṣe bí ọmọ. Ó dàbọ̀. Okay, you think I will not eat in my own house? It's not possible. Yeah, bring your face. See. Have you seen such before? I mean, I ate. See, it's grandma that gave me food though. Grandma cooked for me. You need young girl. No, I will like her. Oh, I will be more. But more fine, sir. I swear. Grandma gave me food. I've been here since I'm actually young. Yes. I will not eat there. Lateef is not around. So I'm eating Lateef's food. I will better. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ látẹnu Toyin fúnra rẹ̀ ní ìsìn báyìí àwọn ọmọ ni Toyin lọ kí oúnjẹ bàbá ọmọ ni Toyin ń jẹ. Ẹ̀yin tèmi, Toyin jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó fọ́ni gidi gan ni. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mo lérò pé gbádùn fọ́nrán yìí. Màá tún máa rí yín nínú fọ́nrán mi tó ń bọ̀. Ẹ̀yin tèmi, ẹ mọ̀ bá a ṣe máa ń ṣe ń bí, ẹ mọ̀ pé gbéborùn làwa ń ṣe ń bí. Èmi á ṣáà máa ṣe kí ni, màá máa gbé wá fún yín lọ́lọ́kanjọ̀kan. Kò ju ẹ bó ṣe jẹ́ ire o. Màá tún máa rí yín. Ó dàbọ̀.